Hello everyone, welcome to Toyeen Talks. Ẹ jẹ́ ká jọ enjoy. Until I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Náà tí ò bá kọ́gbọ́n lórí pé tí èèyàn kan tó ń pẹ̀lú rẹ̀ bá jọ ń ṣe nǹkan kan tàbí pé ó ràn án lọ́wọ́ ń tó bá ti wà láàrin tètè sọ síta. Ó wá kọ̀nẹ́ẹ̀tì lọ́ọ̀yà rẹ̀ lọ́ọ̀yà dọ́kàsì ló gbé fún Lizzie. bẹ́ẹ̀ náà ni Bísí Alámáyọ̀wá yẹn náà bó ṣe ń sọ náà nìyẹn pé lọ́ọ̀yà Lizzie Anjorin òun kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ mọ́ ọkọ̀ wúmà tó ń ta kírìmù lórí Instagram yẹn Olúwẹ̀rí Màgbóòjò àbí Olúmẹ̀rí Yémi Ẹja àbí Olúwẹ̀rí Tọ́mílán Bridge lọ́pẹ́ wúmà yẹn. You see, you are dining with Lizzie Anjorin and you are still dining with her enemy. They are using her lawyer. Ẹ ṣe yẹ ọ̀dájú báyìí náà. You don't have conscience. Hell, ẹ wá máa bọ́ tẹ̀sí pé inú yín mọ́ tí bá ti ń bá ẹja bẹ́ẹ̀ mi ní bá ẹja ikú kí n kàn bú ẹni irọ́ rẹ̀ ẹ sá fún wọn o ẹ sá fún wọn o ẹ sá fún wọn o. Tí ì sì ṣe pé ló mọ̀ o tún wá ń wọ́ọ̀nù rẹ̀ bí ẹni pé o fi nǹkan sẹ́nu. Ìpè má sọ fẹ́ anybody o tún wá rí èèyàn. Bó ṣe sọ fún Yèyé Mẹ́ṣọ̀ náà nìyẹn tó ní kó sá fún mi. She told Yèyé Mẹ́ṣọ̀, don't play with Zeemama. Sá fún Zeemama, ẹ̀yin náà ẹ wò ẹni ibi. Ó sọ pé kó sá fẹ́ mi ẹni re. Imagine. Ó sọ fún Yèyé Mẹ́ṣọ̀ pé òun ló fún Yèyé Mẹ́ṣọ̀ ní list àwọn tó máa sá fún. Gbogbo èèyàn ló fẹ́ kí Yèyé Mẹ́ṣọ̀ sá fún. Because she knows she's coming back for that woman. Tó bá dẹ̀ ti padà wá fún Lizzie Anjorin so that irú àwa tí Yèyé Mẹ́ṣọ̀ ti bojú ẹ̀ jẹ́ à ní lè support ẹ̀. Yèyé Mẹ́ṣọ̀ sá fún Zeemama, sá fún Mọ́mí Adébímpé Aláṣàdúrà, sá fún a lot of people ló fún Yèyé Mẹ́ṣọ̀ ní list. Ẹ dẹ̀ lọ wo, go and check my background on this social media. I'm not extremist. Èmi ò kí n sọ pé téèyàn bá kú dandan tó kún bọ̀ kí tó kún bọ̀ kú tọmọtọmọ torí ó wish mi ní kú ni now. Ó wish èmi àti ìdílé mi ní kú. Mo ṣe ní kó kú tọmọtọmọ. I'm not extremist. So èmi ò dẹ̀ ní dúró téèyàn lórí social media kí n wá padà bá tiẹ̀ jẹ́ kí n sọ pé mo tún wá fẹ́ fà lọ́ta lọ́wọ́. Go and check my background on this social media since I've been a speaker. Àwọn tó ń follow mi mọ̀ tó ń follow mi. Ìwọ̀nba àwọn èèyàn gidi alálùbáríkà ta connect orí social media náà láti connect wọn torí pé wọ́n ríṣẹ́ ọwọ́ wa ni. Ìwọ ẹni bí wọ́n fún Lizzie Anjorin lórúkọ tèmi pé sá fún Zeemama kì í ṣe èèyàn rẹ̀ má súnmọ́ o. You dey whine. Iṣẹ́ ọwọ́ tèmi ló padà jábọ̀ fẹ́mi lọ́dọ̀ Yèyé Mẹ́ṣọ̀. Iṣẹ́ ọwọ́ tèmi ni. Ẹ̀yin lẹ lọ support ẹ̀ torí ẹ fẹ́ jogún ẹ̀. Ẹ̀yin lẹ lọ support ẹ̀ torí pé ẹ fẹ́ gbalé Lẹ́kì. Ẹ fẹ́ gbalé Banana Island, Florida Paradise, Pakistan Paradise, kí lórúkọ Paradise tí Yèyé Mẹ́ṣọ̀ ń ta. Ẹ̀yin lẹ fẹ́ gbalé ń bẹ̀. Ẹ̀yin lẹ support ẹ̀ torí ẹ fẹ́ gbalé. Kó máa fún yín lèsì, kó máa fún yín góòlù. Èmi ṣe tèmi fọ́lọ́run ni. Kí Olódùmarè fàlùbáríkà sí. Bí Yèyé Mẹ́ṣọ̀ ò fún wa nlé tá bá ti mọ̀yàn látara wọn àbùṣebùṣe ènìyàn boni lára jaṣọlọ kí la wá ń bá ká èmi ò rí gbogbo eléyìí rí bí Yèyé Mẹ́ṣọ̀ bá wọ góòlù máa sì wọ pàǹdà tèmi tó bá wé gèlè tí gèlè wọn jẹ́ 100 million èmi á sì gbé gèlè 2000 ẹjọ ṣé mi fáyìn ayé ò parẹ́ tó bá ti tóra ẹ síbi tó belong sí ó máa jèrè ayé ṣùgbọ́n tó bá ń ṣojú kòkòrò tó ń ṣe wakàn onímọ̀ ètò fẹ́ láyé tó máa fi lù sí gbogbo ẹ imagine kí ẹni bí máa sọ fún Yèyé Mẹ́ṣọ̀ pé kó máa sáfẹ́ mi ẹni re èmi ò ríro eléyìí láyé mi o láyé mi ti ń wá o èmi ò tiẹ̀ ríro eléyìí rí ẹ̀dẹ̀ bèrè lọ́wọ́ Yèyé Mẹ́ṣọ̀ mi ò ever pé rí láyé pé Yèyé Mẹ́ṣọ̀ wọ́n bá tiẹ̀ jẹ́ bìkan kí n máa send video bí tó ti bù sí rí ẹ bèrè lọ́wọ́ wọn mi ò ever láyé mi because mo pé tí bá send bí tó ti ń bù sí ó máa bà nínú jẹ́ wọ́n fẹ́ wá fèsì tó kí ni mo fẹ́ máa ṣe fún I want peace for her bóyá ẹnu ìṣó ń ṣe nǹkan àbí àwọn ọ̀tá wọn ṣe nǹkan máa ní Yèyé Mẹ́ṣọ̀ sí o because I want her to be coming online to come and be debunking or to be sad because once you send her something that will make her sad she will sad even though she will come outside and debunk she will first sad kò sẹ́ni tó máa rí bí tó ti ń ba tòun jẹ́ tínú ẹ̀ máa dùn náà kò sẹ́ni tó máa rí kò sí bó ṣe kó máa rí bí tó ti ń ba tòun jẹ́ tínú ẹ̀ máa dùn that is why if they are bashing her I will use my platform to celebrate her. Zeemama, at least you have done it for Ademi. Ọkọ mi ò ṣe birthday. Ẹ̀yin lẹ lọ jẹ́ kí Yèyé Mẹ́ṣọ̀ kí ọkọ mi happy birthday. Kò ṣe birthday. Ǹjọ́ Valentine birthday ọkọ mi. Mo ti send voice note sí Yèyé Mẹ́ṣọ̀ kò ṣe birthday. Ṣe bẹ́ẹ̀ ti kí lọ́dún yìí fún birthday. Ṣé ń kíyàn birthday méjì ni?
ṣé wọ́n kíyàn birthday méjì ni ẹ má rí máa make up ní next week Saturday mo ní birthday kan tí mo ń lọ. You know I'm treating my face. That is why I ran away from all these things yet. Especially when mo fi treat ojú mi. Mo ti náwó gan sí pimples kí n tó wá rí original tó bá mi lẹ́jẹ̀ mu. You understand? So kéèyàn kan máa sọ fún àwọn èèyàn kọ́kọ́ sá fún ra wa yìí. Àwọn onífọ̀ọ̀sì èèyàn kẹ́sí mọ́ wa o. Nǹkan tó bá jẹ́ téèyàn kò kí ń fi ilẹ̀ lọ. Ṣé ti èèyàn tọ́lọ́run bá kọ mọ́ ẹ pé èèyàn ẹni kò ní fi ẹlẹ̀ lọ. Èèyàn tọ́lọ́run bá dẹ̀ kọ mọ́ ẹ pé kí n ṣe èèyàn ò bá forí ṣe fọrùn ṣe fara ṣe fẹsẹ̀ ṣe fẹ́ wọ́n máa sọ pé kí ló ṣe ni. Ṣó ti àwọn ló ń wá ta ṣe tó fẹ́ clinch tó fẹ́ ṣe àfẹ́mí kọ́ṣàlẹ̀ ni wọ́n mọ́ Lizzie Anjorin àfẹ́mí tó dẹ̀bi ti àyà àti tó wà kan àkànwẹ̀ pẹ̀lú ẹ̀ náà wọn ò bá níyàn tó dá wá àwa ṣe ti wá àsún sẹ́yìn ṣó ti yín sìn ẹjọ́ àgbàdùn ẹ̀ Mr. Túndé mo kí n jàre. ẹ ń gbọ́rọ̀ wá dọ̀rọ̀ owó pé kó san billions òwò ìyẹn wá ṣẹ̀ṣẹ̀ wá ọkàn rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá sí pé jẹ́ kí n fi ọ̀rọ̀ yìí lọ bírọ́dà mi kan. Ìyẹn náà gbọ́ Ọlọ́run ló ní kíyìn ó ta ló lobo pé ẹ bá ń kọ̀nẹ́ẹ̀tì lọ́ọ̀yà yẹn ẹ gbọ́ gbogbo ẹ̀ nù fídíò yìí lọ́ọ̀yà yẹn náà sì ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí gbogbo wa la fẹ́ mọ̀ sí ìgbà Lizzie jáde tán tí mo wá pè mo ní irú owó wo ló fẹ́ san fún dọ̀kásí ò gbọ́dọ̀ san kódà brọ́dà tá a wà nílùú Germany ni mo ní. wọ́n ba ẹ̀bà tèèyàn jẹ́ èèyàn yẹn gbé yín lọ kóòtù torí ẹ̀ mo kọ́kọ́ wò pé àbí UK ṣé ìṣe pé wọ́n sick ìjọba UK ṣé ìṣe pé wọ́n sick ṣá èèyàn bà tèèyàn jẹ́ láì rírí wọ́n roku sọ́mọ ẹ̀ wọ́n roku sí kòkó wọ́n ṣe oríṣiríṣi wọ́n attend evidence dé court tí ní kọ́ lọ sanwó fẹ́ni tó ń bàtẹ̀ mo wò pé ṣé ìṣe pé wọ́n sick ní UK yẹn ṣá bébì gbàtí wọ́n kọ́ gbọ́ kíní yẹn pé kí yèyé mẹ́sàn lọ san iye báyìí mo wò pé àbọ̀ ṣé kìí ṣe pé kóòtù tó ń síkì kóòtù tó ti ń dájọ́ àwọn wèrè ibẹ̀ lọ gbé kéèsì lọ bébí ṣe kọ́kọ́ rò nìyẹn ṣé ìṣe pé kóòtù tó ń dájọ́ àwọn wèrè kó jẹ́ pé adájọ́ yẹn gan yẹn náà ti ya wèrè ṣé mọ̀ pé ẹni tó tọ́jú wèrè náà ni because òun náà á máa ṣe kọ́ tó bá mú wèrè ó máa ṣe bí wèrè òun náà máa ṣe bí wèrè ṣé kìí ṣe kóòtù tó ti ń dájọ́ àwọn tó ti sánwín ibẹ̀ lọ gbé kéèsì yẹn lọ mo tún wá jókòó mo wò pé ta ló wá bá arábìnrin get lọ́yà mo rò ń gbà yẹn o pọ̀ kò ṣe sọ mí ìdẹ lè pè wọ́n gbà yẹn kí n pe èyí mẹ́sàn pé kó má dàbí pé èèyàn ń ṣe àránjúràn ò ń ṣe òfin tó tó mo ṣáà relax but mo mọ̀ pé there is more to this thing there is more to this ó dàbí ọ̀rọ̀ yẹn fẹ́ jọ mọ́ ọ̀rọ̀ ìyàwó Mohbad tó ní kó ṣe DNA ní last year tó lóhun ò ṣe tó bọ́ síta tó pé ẹyá bí amọ ẹgbà mi wọ́n ti búlì mi ọmọ mi ò lè rìn mọ́ mi lè rìn mọ́ ń ta ọmọ mi ò lè bá ọmọ àwọn ẹgbẹ́ ìṣeré ọmọ mi ò lè lọ school torí pọ́n ní kó ṣe DNA ni o ó wá pity party ẹ̀ẹ̀kan náà báyìí inú ẹ̀dẹ̀ ń dùn àtàwọn lọ́ọ̀yà àtàwọn fans ẹ̀ pé ó ti fẹ́ ṣe DNA o ó ti fẹ́ ṣe DNA àwọn ló kọ́kọ́ ṣépè pé kò ní ṣe o ibẹ̀ wọ́n sọ pé ejò lọ́wọ́ nú gbogbo yẹn kúkú lọ fọkàn sí positive result ẹ lọ fọkàn sí positive ẹ ní láti wá ṣe mọ́ sí tó ti gbà pé òun fẹ́ ṣe ẹ gbà pé ọmọ Mohbad ni ẹ gbà pé ọmọ Mohbad ni Mohbad ló lọ́mọ ẹ máa ń wú ìrí ẹ wò na Mohbad get pikin since tó ti gbà ká ní kó gbà ni Mohbad kọ́ ló lọ́mọ but tó ti gbà pé òun fẹ́ ṣe DNA ẹ má ò lè ṣe DNA Mohbad ló lọ́mọ so bí kèsì yẹn mẹ́sàn ṣe lọ pé kó sanwó fáwọn tó ń bà lórúkọ jẹ́ yẹn ààbẹ̀ mo ti mọ̀ pé ejò lọ́wọ́ nú ṣùgbọ́n adúpẹ́ fọ́lọ̀ ejò tó lọ́wọ́ nú àti wá rí ọwọ́ ejò àtẹsẹ̀ ejò gbogbo ara ejò tá a rí tó lọ́wọ́ nú gbogbo ẹ̀ láti rí báyìí wá rí bọ́lọ̀ ń ṣe ń ṣọlá ṣùgbọ́n ní kálukú ló máa jèrè ìwà ẹ̀ ìrè àpò onírè láyé ìka àpò ìka máa ka oníkà gbogbo ẹ̀ jùlọ ẹ bá mi follow Ebo Media ẹ click líǹkì tí mo pin yẹn ó máa gbé ń dé Ebo Media ẹ kàn follow wọn kẹ́ padà sórí page mi ẹ jẹ́ a máa bá fàájì lọ kò ní bàjẹ́ fún yín. ó ní ṣé lóòótọ́ ni wọ́n bí mi mo ní rọ́ mo ní Lizzie ò gbọ́dọ̀ sanwó owó yẹn lọ́dún náà lọ́hùn. bó ló ti fẹ́ san báwo ló ṣe fẹ́ san. mo ní tó bá lọ jẹ́ pé ìlú yìí ni dọ́kàsì ti ṣe kinní yẹn ni àdírẹ́sì mi èmi ni mo lè dúró màá ní sísítà mi ni. a lè jẹ́ tẹ̀gbọ́n tàbúrò abẹ́ẹ̀mọ́ ni bàbá kan náà kọ́ ló bí wa ìyá kan náà lè bímọ fún bàbá mẹ́wàá tí wọ́n sì jẹ́ tẹ̀gbọ́n tàbúrò. ibi tí tó bá jẹ́ pé Bísí fẹ́ ran
Lizzie lọ́wọ́ ni. Ẹ bá wa follow Eko Media o. àdírẹ́sì ilé rẹ̀ kó sì dúró fún Lizzie lóòótọ́ wípé ọmọ ìyá òun ni. Màmá torí pé wọ́n ní good intention ni. Tí ẹ̀mí ṣe ń bá ní good intention tó dúró tán. Wọ́n máa ṣe kí ni? Wọ́n máa ṣe gbogbo ọ̀nà tó yẹ kó gbà. Ṣé bóun ló ń pariwo màmí. Èèyàn lè ní òun nídìí ẹ̀pù mi tí bá dúró tán fún èèyàn bẹ́yẹn. O lè ní onídìí ẹ̀pù mi Deutschland kì má bá ẹgbẹ́ ìgbésẹ̀. Mo mọ adúrú èèyàn tó ti tara mi wọlé sí Germany. Tó dẹ̀ jẹ́ pé gbogbo bó ṣe níwèé kò ṣẹ̀yìn mi. Mo mọ adúrú èèyàn tó ti tara mi wọlé sí Germany. Ọ̀ntì ìgbà tí gbogbo wọn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní faburú sán fún mi. Tó ń wíṣì mi evil. Ebi dẹ̀ kọ́ mo ní kọ́ má láyọ̀ lé ọkọ wọn. Èmi kọ́ mo ní kọ́ má láyọ̀. Ọ̀ntì ìgbà tó ń wíṣì mi ní evil. Mo ya dúró pé mi ò gbàyàn sílé mi mọ́. Ẹ máa bá ti ń lọ. Béèyàn wọ Germany kó lòun sun ẹ̀jẹ̀. No dey come my house. Àti couples o, àti single o, mo mọ èèyàn tó ti ara mi. Come to Germany. Tó bá wà orí tó bá dé wá dé sọ́dọ̀ mi. Mo ti gbàyàn sínú ilé mi for good 8 months. Ọkọ àti ìyàwó àtàwọn ọmọ. Mo ti gbàyàn sínú ilé mi for good 3 months. Mo ti gba single sínú ilé mi for good 2 years. But gbogbo wọn dẹ̀ wish mi ní evil. Èmi mọ̀ pé bínú tèmi ṣe rí kọ́ nínú gbogbo èèyàn ṣe rí. Wọ́n dẹ̀ wish mi ní evil. Torí pé kí ló fà? Jealousy ni o. Jealousy ni kì í ṣe pé mo lówó o. But see me and my husband, you know, the way we do, the way my husband always do with his children, taking care of everything. Òun ló fi jealousy mi o. Wọ́n dẹ̀ wish mi if wọ́n dẹ̀ ṣe ń dáná ọ̀rọ̀ gbogbo ẹ̀ mò ń rí. Ó dẹ̀ mi ì ṣe mọ́ ẹ̀dúró lé yín. Kéèyàn pè mí pé òun wọ Germany lè rí pé òtútù ti pa ẹ́ kú ta ló ń sùn kankan mi. Má wà lé mi mọ́ ẹ̀dúró lé yín. Torí kò sẹ́ni tí mo ràn lọ́wọ́ báyìí. Tọ́n fẹ́ fi evil san fún mi. Kò tí ì sí bí mo dẹ̀ ṣe wà open mind bí ti yèyé mẹ́ṣọ́ ni. Èmi ọmọ bá ṣe ń kára kò. Once I see you open your teeth like this, me too I will open the teeth with you. Ṣùgbọ́n sì mo ti gbọ́n. Ó bá ṣe yín ó ṣì kó ṣì sókè báyìí. Máa wò eré pé irọ́ pọ̀. Inú ẹ̀dájì wọ́n kọ́ mi mo gbọ́. Wọ́n kọ́ mi lára àwọn tí mo gbà sílẹ̀ náà lọ́lọ́run rojọ́ ọkọ mi ní ọdún náà lọ́hùn nígbà tí fraka iṣẹ́ bẹ̀rẹ̀ tí mo hàn veil lójú mi tó bẹ̀rẹ̀ sí ní parọ́ òṣì tó ń parọ́ òfò àwọn olórí burú wọ́n rọ̀ títí wọ́n ní ó ti lórí ọkọ ẹ̀ ni o òun lọkọ ẹ̀ ṣe ń ṣe léyìí o ọkọ ẹ̀ torí pé wọ́n dẹ̀ wá sínú ilé mi ni o wọ́n rí bọ́kọ mi ṣe ń ṣe wọ́n rí bó ṣe ń ṣe ìgbà míì máa ń sùn ọkọ mi ló máa ṣe gbogbo ẹ̀ wọ́n rí ni o wọ́n bẹ̀ ṣe ó ti lọ lórí ọkọ ẹ̀ o ó tó kú wọ́n fi wá bú mi gbà yẹn pé mi lọ lórí ọkọ mi kọ́ bá ń wá nọ́mbà yẹn ọkọ mi òun fẹ́ tú ọkọ mi lẹ̀ ẹ̀yin orí pórí ẹ̀ ti burú látijọ́ ìdẹ̀rẹ̀ kò tí ì rí túlẹ̀ ó lò ṣì. Bísí ò ṣe yẹn o wá pa lẹ́nu mọ́ o ní kó má sọ fún anybody àfiwọ́ pẹ̀lú rẹ̀ kẹ́ ẹ máa wá náwó yẹn lọ. Bísí wẹ̀líntì ó ṣe ó kù díẹ̀ káàtó ọ̀rọ̀ yìí. Ọlọ́run sọ nípa àwí bẹ́ẹ̀ náà ọdún 5 ìyẹn ẹ̀wọ̀ pẹ̀lú arábìnrin tí wọn náà bá wá ní àlàyé láti ṣe lórí ọ̀rọ̀ yìí Bísí má fi kankan pamọ́ jẹ́ ká gbọ́. Irọ́ ló máa wá sọ irọ́ pọ̀ ẹjọ́ irọ́ ló máa wá dá. jẹ́ ká gbọ́ gbàgbé ń pa ẹgbẹ́ yìí lágbájá mórúkọ ẹnìkan lọ ilé ológun tàbí pé ẹjọ́ lọ ilé ológun gbàgbé ń pa yẹn. ẹjọ́ irọ́ ló máa wá dá. ẹ̀kan fi ń kó wa lómi ọbẹ̀ jẹ ni kán tó bí gbogbo wa yìí náà ti ń lọ ilé ológun náà ti ń lọ ilé àfáà náà ti ń lọ ilé ìlú yìí. Màmá ẹ má tiẹ̀ dá wọn lóhùn ẹ má dá wọn lóhùn níbi tó júlàdé yìí kẹ́nìkan wá sọ pé òun ṣoògùn wọ́n bá ṣoògùn ògùn ni ó ṣe ògùn ni ó mi ẹni kan bọ́ síta èwo nu wọn ni òun ṣoògùn kí tẹ̀lé ṣe ń bẹ̀ téèyàn bá ṣoògùn ìbí mo ṣe torí ara mi ni ṣé mo ṣe torí ara ẹ̀ dá ṣé mo ṣe torí ara ẹ̀ ìgbà oní kéèyàn tiẹ̀ wá ṣáájò fúnra ẹ̀ kéèyàn ṣe àdúrà fúnra ẹ̀ kéèyàn ṣe protection fúnra ẹ̀ tó dogun ọwọ́ bàbá ńlá kú bàbá mi mo ti bá bẹ́ẹ̀ bá máa kú lẹ́ẹ̀kù ọ bàbá ńlá ẹ̀yin lẹ́ẹ̀ proud ìgbà ẹ̀yin ṣoògùn ẹ wo Sunday Igboho olóyè ìgbà tó bọ̀ta is proud that is doing tradition is doing juju because the juju is jujuing in his life òun ni ò jẹ́ wọn pa ká ní Sunday Igboho olóyè Sunday Igboho òdira ìjọ tó lọ sínú ilé wọn ṣèbọn bá wọn lé ṣùgbọ́n wọn ò kú ṣé understand
The juju is jujuing. So he's proud. So far pastor is proud of their pastors. Afa is proud of their Afa. So my own ancestor, you expect me to be ashamed of them? My ancestors, you all must be kidding. Ain't any bad thinking faculty, you must be kidding. Shege of Belgium, Shejari, abi Shege den. Imagine. Tọ́ba dẹ̀ ti gbọ́ babaláwo ológun wọ́n dẹ̀ sọ di babara bí ìgbà téèyàn bá practice Boko Haram. Imagine. Nígbà bí ìgbà téèyàn bá practice Boko Haram. Babaláwo ológun oníṣẹ̀ṣe ọlọ́ẹni tó pọwọ́dà o wọ́n dẹ̀ sọ di bàbá ẹjọ́ yín kọ́ Nollywood ló sọ gbogbo ẹ̀ di bàbàrà àwọn ló jẹ́ kán wà scary wọ́n wà scary ìgbárùmọ̀lẹ̀ wà scary. Ṣé Ajia jókòó sísítà mi ni wọ́n jàre ẹ fi wọ́n lẹ̀ Ajia ò lè ní kí n má sọ̀rọ̀ Yèyé Mẹ́ṣọ̀ táwọn àti Yèyé Mẹ́ṣọ̀ bá ní issue wọ́n á jọ parí ẹ̀ ṣó ti ẹ̀yin sìn Ajia àti Yèyé Mẹ́ṣọ̀ lè máa jà kí n fẹnu sí because the both of them are my sister so tí bá wá ń support Yèyé Mẹ́ṣọ̀ pẹ̀lú ẹlòmíì tó bá ń jà kò yẹ kájíà dá sí so tí Ajia jókòó tadé bá wá ṣe show fún mi lórí ẹ̀ mo bù wọn you know na my sister mi èèwọ̀ ni fún mi láti tan kámẹ́rà fún Ajia jókòó tadé kí n bojú ẹ̀jẹ̀ ọlọ́ọ̀kọ́ mi gan máa bínú èmi àti wọn à ń sọ̀rọ̀ o èmi àti Ajia jókòó bó ṣe wà yẹn a kì í sọ̀rọ̀ na my sister so mi ò lè ó máa hard fún mi láti tan kámẹ́rà fún wọn mo kàn lè correct wọn pé Ajia ẹ má ṣe báyìí pọ̀ pé kí n tan kámẹ́rà fún wọn kí n gbé wọn lọ trabayé àwọn lè ṣe show fún mi tó bá yá ojú máa tì wọ́n pé mo dẹ̀ ṣe show fún ọmọ ẹ̀kọ́ dẹ̀ dá mi ló respect mi ni I no go answer ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kan bú mi ẹ má fọ̀ ní owó show wọn so mi ò lè gbọ́ nǹkan tó ń sọ ṣẹlẹ̀ tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ ní wo show ẹ̀ débi pé ẹ fẹ́ fún lésì Ọlọ́run Elédùmarè ẹ mọ̀ mí o kí Yèyé Mẹ́ṣọ̀ tan kámẹ́rà sí kó ní Zeemama Zeedoggy Ewúrẹ́ ṣàṣò débi pé mo fẹ́ wá fún wọn lésì tẹ́ bá wo show yẹn mo mọ̀ pé wọ́n Lájìyà ṣe show fún mi wọ́n dárúkọ mi tí bá fẹ́ lọ wò máa wò náà tó bá dẹ̀ ti mú mi wò mo fẹ́ wá fún wọn lésì nìyẹn but I no go watch her show mi ní wo show wọn débi pé mo tẹ̀ máa sọ̀rọ̀ lọ sọ́dọ̀ wọn tó bá jẹ́ ìtẹ́ comment ni mi ní sọ̀rọ̀ grandma wà bí báyìí ìyá kàsẹ́ẹ̀tì kò ní bàjẹ́ fún yín grandma ọlọ́mi ní wà yín tì grandma ẹ̀wẹ́ lọ máa ṣe ẹsẹ̀ báyìí o ẹ lọ máa gbẹ́sẹ̀ ẹ máa practice o ẹ bá mi lọ Nàìjíríà fẹ́ lọ ṣèyàwó o wọn kò tí ìyá bá ti mú déètì grandma ẹ máa practice ìjọ yìí gèlè yín báyìí Yèyé Mẹ́ṣọ̀ ló máa bá yín wé gèlè yẹtúyẹtú ní grandma. sọ ẹ jẹ́ àwọn aṣọ iṣẹ́ wa lọ Zee má pa mí o Usman Wúrọ̀lá kí ni ẹ ní kú Elédùmarè tẹ̀ ń jẹ́ kẹ́mi èèyàn tọwọ́ mi bọ́ láyé mi àmì ní rírú ẹ̀ ẹ jọ torí Ọlọ́run ojú òní tíyìn ẹ bá mi follow Ebo Media ẹ jọ torí Ọlọ́run ẹ mọ̀ pé mi ní fún yín platform tó máa banú yín jẹ́ ẹ lè fowó ra kú láíláí ẹ click link yẹn link tí mo pin yẹn ẹ kàn click ẹ máa gbé yín lọ sí Ebo Media ẹ lọ like ẹ follow ẹ máa padà bọ̀ lórí page méjì ká máa gbádùn ya kàsẹ́ẹ̀tì ẹ ní ló ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ọ̀tá ò ní ṣe ẹnu ayé yín. ẹ má fi yẹn kún wa lómi ọbàjẹ́ oògùn gan wọ́n ti ń pajá lórí nẹ́ẹ̀tì wọ́n ń pajá wọ́n ń gbáláwo wá wọ́n ń gbónígunnu kó wá wọ́n ń gbé gbogbo ẹ̀ wá wọ́n ń gbé léegun wá tọkọ-tìyàwó àti. Oyèbọ́lá thank you jàre wọ́n ní how is the weight loss mo fi Elédùmarè búra this medicine ẹ̀wẹ̀ tẹ̀jẹ̀ wá ló talẹ̀ òǹdà this medicine Ọlọ́run Elédùmarè mo fi Ifá búra ó ṣiṣẹ́ bí oògùn yín ká ní mo mọ̀ ní ipò ó máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn ni Ọlọ́run mi ò ní já yín sí lórí social media máa ta fún yín tẹ́tẹ́ ìrò ni Ọlọ́run Elédùmarè tẹ́mi náà máa rí gain business ni bó ṣe business nìyẹn oògùn yín rí oúnjẹ tí mo jẹ tẹ́lẹ̀ tí bá ti lọ jẹun kó kú bẹ́ẹ̀ yẹn ikùn mi máa ń wúwo ni ikùn mi wá tóbi bẹ́ẹ̀ tó lóyún 9 months ṣùgbọ́n nígbà tí mo please má ṣe show fún Ajia jókòó mo ṣe wọn láéláé èmi ò tẹ́ mọ̀ pé wọ́n ṣe show ẹ̀yin lẹ́ ń rí wọn because èmi ò wò wọn grandma Ọlọ́run mi ṣe show fún wọn mi ṣe show fún ẹ má wọlé grandma ẹ calm down ẹ má wọlé ṣe rí oògùn yìí kálẹ̀ mi mọ̀ pé oògùn yìí kó mo sọ fún yín pé ó ń tight ikùn mi tí bá ti ń jẹun tẹ́lẹ̀ ikùn mi máa ń wà expand kárí mo mọ̀ pé iṣẹ́ ẹ̀ bó ṣe máa ṣiṣẹ́ nìyẹn Ọlọ́run mi ò ní sọ itọ́ ń ta fún yín èmi máa ta ní €10 yes tí bá jèrè €4 lórí oògùn ẹyọ kan kò pad
ṣùgbọ́n látẹ̀ni lọ ẹni tó bá fẹ́ rà 10 euro ni èmi ò ní parọ́. If you want to buy it oògùn ṣiṣẹ́ but iṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ni ó ń tighten ẹ mọ̀ ẹni tó bá níkùn ó dàbí pé kí èèyàn ní space ó dàbí kí èèyàn fọn fèrè ẹ̀wọ̀n kí tẹ́ bá fọn fèrè báyìí kẹ́ tó fọn fèrè ó máa wà close but tẹ́ bá ti lè mú blow air into it ó máa slack. Now charity tẹ́ bá ti wá fọn fèrè tó ti slack yẹn tẹ́ bá wá jo air inú ẹ̀ ṣe mọ̀ kó máa ṣe jọlọjọlọ kò ní dàbí pé tuntun. Now oògùn yẹn sì ó wá ń tighten ẹ mọ̀ kí ọ̀rá wà ní kó èèyàn kó á máa sọ̀kẹ̀ kó máa tighten ikùn yín by the time tí wọ́n máa lose belly tán tí wọ́n bá máa lò débi tó lápẹ̀rẹ̀ tí wọ́n bá máa lose belly fat tán èyí tí ẹ mọ̀ pé tí wọ́n bá lọ sí exercise tó lose weight tó lose fat skin yẹn máa wà excess skin ó máa ṣe jọlọjọlọ slack skin but oògùn eléyìí kò ní ṣe ó ń tighten mọ́ skin tí wọ́n bá máa lose gbogbo ẹ̀ tán ní excess skin. Mo dénú lé gan kan mi ní oṣù ọ̀pẹ how many plates ni mo jẹ èmi tó pé kí n bá ti jẹ plate méjì pẹ̀lú kóòkì sọnù tí mo mu yẹn ikùn mi á ṣe gbẹ́ndú ìjọ́ kejì sí ìjọ́ kẹta mo ṣẹ̀ṣẹ̀ máa calm down ṣùgbọ́n Chinese ni mo jẹ yẹn mo so sórí ibú o ká máa parọ́ mo so ìsó òfò ìsó ẹ̀jẹ̀ ń lo talẹ̀ ilẹ̀ rán mi létí mi tí lo talẹ̀ ẹni tó bá fẹ́ rà ń sìn mi ò ní ta fún eye tó ń ta fún 10 euro ní 10 euro ẹ̀dẹ̀ máa sanwó postage èmi ò ráyè kí máa rìn kiri kí lọ máa bá yín rà kí máa rìn kiri 10 euro èmi náà fẹ́ fi ṣe business báyìí ìwọ tó bá mọ̀ pé o fẹ́ rà máa lọ máa ṣẹ̀bẹ̀ṣẹ̀ máa bá yín rà ní shop 10 euro ní per one ẹ̀tẹ́ bá mọ̀ pé rẹ̀ lọ order lọ online. Ibi Yẹmí Awélẹ́wà ẹlẹ́jàre how many per day? It's 2 per day it's capsule wọ́n ní powder one bódẹ̀ ṣe rí náà rè wọ́n ní oní powder tẹ́ máa bù sómi gbóná wọ́n dẹ̀ ní capsule ẹ̀ lélẹ́yìn. Èmi kọ́ ni mò ń ta o Germany ló ń ta o àwọn German ló ń ta bọ̀tọ̀ la pé ó ń ṣiṣẹ́ àwọn ọmọbìnrin yìí olórí burúkú ni àwọn ló ń ra ọwọ́ mo ti kọ́kọ́ rí tó ń rà báyìí àwọn náà ń ta lórí TikTok báyìí tó ń ta fáwọn èèyàn so ẹ máa rí sí i pàṣẹ tẹ ẹ máa rẹ lómi náà tó wà náà jàm ní o máa jealous sí ọ náà máa sọ pé òun fẹ́ ta can you post to Belgium? Of course I can post to Belgium if you need it 10 euro per one packet èmi náà fẹ́ jèrè èyí tó ń ta gangan 5 euro 70 cents 5 euro 69 cents ló ń ta so èmi bá ti bá lọ máa bá yín rà 10 euro lèmi máa ta fún yín tẹ́ bá ti mọ̀ pé ẹ máa rà so ẹni tẹ́ bá wà níbi tó jìnnà ẹ lè ra bí 10 pack ẹ kàn máa mú ẹ máa lo méjì láàárọ̀ méjì lọ́sàn méjì lálẹ́ ṣé ti rí bó ṣe yà tighten tummy ni ẹ̀yin tẹ́ wà lórí TikTok ẹ jẹ́ ń fogun yẹn wọ̀nyí ẹ jẹ́ ń fi background yẹn wọ̀nyí ẹ lè rí kò yẹ kí n fi wọ̀nyẹn máa lọ rà ń bù mí ọwọ́ mi ní kẹ́ ti rà what's the name ẹ jẹ́ kí n fo ogun yẹn wọ̀nyí bíbá ẹ lè order lórí Amazon mo tuntun já yín sí ibi tó ti ń tà but Germany ló ń tà shop German láti rà àwọn supermarket wa òun lélẹ̀ ogun yẹn lélẹ̀ ogun yẹn nìyẹn ṣé ti rí tummy ẹ máa lose cholesterol àti fat ẹ ti rí ikùn lọ́yà sí so wọ́n ní powder díẹ̀ wọ́n dẹ̀ ní capsule so ẹ jẹ́ ń lo méjì tó kù talẹ̀ èrè méjì tó kù nìyẹn bá ti lò so 48 pieces 48 like this 48 pieces ló wà nú ẹ̀ so méjì láàárọ̀ méjì lọ́sàn méjì lálẹ́ so tẹ́ bá tirẹ̀ máa kọ́kọ́ ẹ̀kan ṣó ni mo yàgbẹ́ lájọ́ tí mo ti ṣẹ́gẹ́ àbí ṣẹ́gẹ́ of Belgium thank you ẹ̀yin lẹ́ fún mi fìlà ẹ̀yin tó kù ṣẹ́ ẹ̀ ní fún mi ní adarí pọ́n ẹ jẹ́ lórí ìtòkádé mẹ́jọ ẹ fún mi lómi ọkọ mi ojú òní tí ẹ kú tọ́jú mi show name clear ogun yẹn nìyẹn òun ni mo post yẹn sórí Facebook ẹ̀yin ti TikTok ẹ jẹ́ ń fi wọ̀nyí ẹ̀yin náà èèyàn kan ló fún mi káàpù látàrọ ẹ jẹ́ ń fi wọ̀nyí ẹ̀yin ti TikTok ẹ jẹ́ ń fi wọ̀nyí ẹ tó bá fẹ́ lọ rà aládùúgbò ẹ lè lọ rà ẹ má wọrí èmi ò sí jìn bẹ́ẹ̀ yẹn ẹnìkan ìjẹ́ kílẹ̀ ẹ̀fẹ̀ ṣó ti yẹ ayé yìí ò le ilé ẹ̀ mélòó lé afẹ́ lò láyé tá a máa wá lé ayé mọ́yà ṣùgbọ́n tó bá fẹ́ kí n bá òun ra 10 euro ni ogun yẹn nìyẹn ẹ ti rí pé cholesterol ẹ ti rí pé ìkùn lọ́yà àti àwọn Germany ló ń ta èmi kọ́ mò ń ta o Germany ló ń ta kí Germany dẹ̀ tẹ́lẹ̀ máa ta nǹkan kẹ́lẹ̀ bá mọ̀ pé nǹkan yẹn ó ṣe dáadáa ni so Germany ò ní ta nǹkan tó máa affect yín tó yẹ lèmi náà ṣe ń lò shop German mo ti ń rà wọ́n ń ta ní supermarket wọ́n dẹ̀ ń ta ní pharmacy ṣó ti yẹ ikú lọ ṣe fún wọ́n ṣe powder ẹ̀ wọ́n dẹ̀ ṣe capsule ẹ̀ but powder yẹn èmi ò ráyè powder mi lè máa gbómi kaná ọ̀ kí n máa ráyè ẹ lè máa sáré máa jáde nísìnyí bá ti rọra múnú báyìí ẹ ti fomi lò ẹ ń lọ tí yín nìyẹn
Why are you laughing? Can you sell to Canada? Why not? I can sell to Canada. 10 euro ni tí mama bá yín rà o. 10 euro lẹ́yọ kan o. But ẹ bá fẹ́ lọ rà lórí Amazon, orí eBay, orí àwọn site yín lọ́hùn. Ẹ wò ńbẹ̀ o nìyẹn wọ́n bá yín ṣe yẹn. Ẹ lọ wò ńbẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ rán mi bí 10 euro máa tà fún yín. Ìgbà tó wọ̀ lórí eBay, wọ́n ní 12 euro ló ń tà. 12 euro ó ti ẹ̀ dá. Tí tèmi tún wà ṣìpá. Tèmi tún wà ṣìpá. 6 euro láti 6 euro ló ń tà bí. Mo dẹ̀ fi 4 euro lé kí n jèrè 4 euro. Ṣé mo jàjẹ́ pa? Ṣé mo jàjẹ́ pa? Mi jàjẹ́ pa o. Mi jàjẹ́ pa. Gbogbo ẹ jùlọ ẹ follow ẹjọ torí Ọlọ́run ẹ bá mi follow Ebo Media. Ẹjọ. Ẹ jẹ́ complete tax mi. Ẹ bá mi follow Ebo Media. Ẹjọ torí Ọlọ́run ẹ ṣàánú mi. How much is your postage to Canada? Èmi ò mọ postage mo ṣe má bá yín lọ sí post office ni. Èmi ò ṣe post office. Má bá yín lọ post office má dẹ̀ send the receipt of the post ẹ fún yín. But lọ sí UK ẹni tó ra 10 pieces. Tí mo bá post lọ sí UK. Èló lọ fi post 30 euro lọ fi post lọ sí UK. So that within 4 days, some agba is £15 in UK. 15 pound not in UK. Ó ti ẹ̀dá. Ṣọ́tán tèmi wá ṣípà 10 euro. Èló ni 10 euro yẹn? Ó máa jẹ́ 9 euro. Okay, on Amazon, £15 lórí Amazon. Alógun yìí ṣiṣẹ́ sẹ́. Wọ́n ní £15 lọ́tà lórí Amazon. Ìyẹn ó ti ẹ̀dá. Lẹ́yìn kẹ́ wá rà lọ́wọ́ mi kí kẹ́mi ta fún yín 10 euro. £15 yẹn sì táwọn máa ṣe sí euro ń sìn. A fẹ́ tó 18 euro. So èmi bẹ́ẹ̀ fẹ́ ta fún yín 10 euro. Mo máa stress lọ rà. Màá ṣẹ̀ṣẹ̀ wá lọ sí post office. Màá lọ bá yín post ẹ̀. Pẹ̀lú tracking. So tẹ́ bá fẹ́ rà. Wọ́n ló wà lórí Amazon. Ẹ lè lọ rà lórí Amazon. Ẹ̀yin tẹ́ bá fẹ́ patronize mi kí má bàa gain lára yín. Ẹ lọ gain lórí Amazon. So ẹ̀yin tẹ́ wà lórí TikTok. Ohun nìyẹn. Capsule ṣé ti rí. Ẹ jẹ́ hide ojú mi. Ṣé ti rí. Cholesterol. No. Canada wà crazy. America ló wà crazy jù. Láti post lọ sí Canada ò wọ́n. America ló ya wèrè. But má bá yín lọ bẹ̀rẹ̀ mọ́ kó tó ṣẹlẹ̀. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra iṣẹ́ right mi lórí WhatsApp. Ẹ bá ra 10 pieces. Kò wọ́n 1 kilo náà ló máa fi gbé. Kò wúwo rárá. Ẹ wò. Kò wúwo. Mélòó tiẹ̀ ní gram ẹ̀. Kò wúwo rá 10 pieces tá gbé tí mo bá woman yẹn gbé. 1 kilo lọ́kọ sí kó tí ẹ wọ́n 1 kilo gan torí kò wúwo pẹ̀lú carton kò wúwo but ẹ̀yin tẹ́ wà Nàìjíríà tẹ́ bá fẹ́ rà ó lẹ́ni tó máa ń gbẹ̀rù lọ sí Nàìjíríà ẹni tí woman tí mo sì bá send ẹ̀ wọ́n ti pè wọ́n níjẹta pé oògùn wọn ti dé wọ́n ti lọ gbà so ẹ̀yin tẹ́ bá nídìí ẹ̀ Nàìjíríà woman yẹn tún gbẹ̀rù padà lọ ní next month ta fẹ́ mú November ta fẹ́ mú owó ti yín rate tábò kí ìṣẹ̀lẹ̀ máa fi ṣe owó mi ò ṣe ní app mọ̀ kò pay mi gbèsè ló bọ́ sí. Okay, the one on Amazon is not the same brand. Èmi ò mọ̀ Amazon o. But brand ele Germany ló ní o. Germany ló ní brand yìí o. You want 4-pack? Ẹ má ra 4-pack o. Tẹ́ bá fẹ́ máa lò dáadáa, ẹ má ra 4-pack. Ẹ ra once and for all. Ẹ má ra 4-pack. Ẹ ra bí 10-pack. Because pack kan ẹ lè lò tán within a week o. Iṣẹ́ ẹ̀dẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ̀kan lèmi sì yàgbẹ́ ìgbẹ́ tí mo yà ìgbẹ́ tó lè rányàn ìgbẹ́ tó lè rán ẹlòmíì lọ sọ́run tó bá gbóhùn ìgbẹ́ yẹn ìjọ́ tí mo yà ìgbẹ́ yẹn tí mo púpù yẹn tẹ́lòmíì bá gbóhùn ẹ̀ bó ṣe wà yẹn ó lè wọ kómà mi ò mọ̀ pé irú kan bẹ́ẹ̀ wà lára mi. No ká sọ pé 1 kilo I'll go and ask in post office tomorrow. Mo máa lọ bèrè tí n bá fẹ́ post lọ sí Canada 1 kilo how much tí bá fẹ́ post lọ sí America 1 kilo how much máa lọ bá yín bèrè tí n bá ti bá yín bèrè tó bá ti di ọ̀la tí bá ti ṣe live chat máa fún yín ní update so ẹ̀yin tẹ́ bá fẹ́ rà ẹ lè ti mọ iye owó kilo tẹ́ máa fi sí. France ò tiẹ̀ lè wọ́n àjọ wà together Europe ni ìyẹn ò lè wọ́n rárá mi ò rò bá yẹ kó lè bá yín gbé yẹn ní 15 euro or something but tẹ́ euro máa ta fún yín o mo pariwo tèmi tó ẹ má sọ pé sí o lè ní sí o 10 euro máa ta fún yín o. Ẹ jọ̀ọ́ some of us are eating. Okay, má bínú mi ò yàgbẹ́ mo púpù ni. I also need in Canada. Ẹ má worry gbogbo ẹni tẹ́ bá ní Canada. Mélòó lẹ fẹ́? Ẹni tẹ́ bá fẹ́ ra 20 pieces ó wà. Gbogbo supermarket mo ti lọ máa ń kó àti pharmacy. Mo máa ń bá yín kó jọ ni. Number to call my love. Aduni Diamond ẹ ṣe àìsí mi lórí message mi lórí page mi tí bá ti tán máa send number mi sí or tabalẹ̀ tó ní number mi ẹ bá mi kọ síbẹ̀. How many in a pack? It's 40
48 pieces in a pack. Oh, you go show me. Yeah, 48 pieces. So that is 3 pack. Like this. 3 pack. 3 pack. That's 48 stuck. 48 stuck mean 48 pieces. So méjì láàárọ̀, méjì láàárọ̀, méjì lọ́sàn, méjì lálẹ́ 1 day. Méjì láàárọ̀, méjì lọ́sàn, méjì lálẹ́ 2 day. 2 days. 2 days and 4. Let me fill pack kan. 2 days and 4 pieces. Let me fill pack kan. Brandy, si wọ́n sanwó advert fún mi o. Wọ́n sanwó o. Bá yẹ pé blue rich àbí kí ló pe ra ẹ̀. Blue rich o recognize mi sin o. Èmi mo ti mọ iye tí mo ti bá ẹ rà nínú product ẹ tí mo ti bá ẹ send sí London àti ibo mo send sí London náà ni àti Nigeria. Mo mọ iye tí mo ti bá ẹ rà. Blue rich. Orí ẹ bí àgbọn mèrègún yẹn. Oh, appreciate. Kẹ́tọ́ mọ̀ another blogger náà máa gbé o. Ọmọ bàbá mi ṣòro ogún òwò. Èmi dẹ̀ ní kẹ́nìkan máa gbé. Ẹni tó bá fẹ́ lọ gbé ẹ lọ gbé. Àdá òṣì. Ẹ̀dá máa ṣe show wa lọ jàre. Ṣé ó máa mú ẹkùn Lizzie mama? Ẹ wo tí ẹpọn yín tó lé yẹn lèmi ò wá mọ̀. Ṣùgbọ́n mo pé tẹ́ bá nípa lẹ́pọ̀n. Torí kékeré ó ń sọ́ọ̀kì fat. Ó ń sọ́ọ̀kì fat. A máa tighten ikùn yín. A máa tighten ikùn yín. Ìyí tẹ́ máa fi loose fat tí ikùn yín máa ṣe jọlọ. Tẹ́ ṣẹ̀ṣẹ̀ máa bá wo surgery náà. Ó ń tighten bí ẹ ṣe bó ṣe ń sọ́ọ̀kì fat yẹn. Ó ń tighten skin yín. Ó ń tighten skin yín. If mọ̀mọ́ onílára come for you just know ó ti tán fún Tòkunbọ̀ kò lè wá fún mi lórí Blue Rich. Ṣé ó fẹ́ wá ba product Blue Rich ṣé bí mò ń ṣe ẹ kó ba Blue Rich jẹ́ ṣebí Germany ló ní wọ́n máa mọ̀ pé wèrè ni because àwọn German èyìnbó ló ṣe lè kí ṣe mi mo ṣe èmi kò dẹ̀ lè pọ́lọ́pàá fún mi èmi kọ́ ni mò ń ṣe mi ní company tó ń ṣe ṣọ́ọ̀bù Germany mo ti ń rà mò ń rà ní pharmacy mo dẹ̀ ń rà ní supermarket so kó lọ report wọn ní pharmacy olórí ibú. How much is to ship to Nigeria? Ẹni tó ń gbé nǹkan lọ sí Nigeria per kilo 60. Ṣó ti yé yín per kilo 60 ó depend pack tẹ́ bá fẹ́. Ó máa bá yín gbé. Tó bá ti dé ko ó máa pè yín. Ẹ wá gbẹ́rù yín. Láti sanwó. Ẹ jẹ́ máa ṣe show wa lọ. Ẹ jọ̀ọ́ ẹ má bẹ̀rẹ̀ yín lẹ divert mi. Ẹ ṣe jẹ́ ń lògùn mi. Adé mi ṣe cup wan be. Ẹ bá mú cup yẹn. Ẹ jẹ́ ń lògùn mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ̀yin lẹ rán mi létí talẹ́ àti lọ jẹ buffet ìgbàgbé. Ọpẹ́lọpẹ́ ogun. Ẹjọ́ tí mo ti ń jẹ buffet mi ìsọ́sọ́ọ̀fò mo wọnú lé báyìí mo ń sọ́sọ́ orí ibú kiri ni mo ń sọ́sọ́ òṣì ni àwọn ẹ̀sọ́ tó jẹ́ kí ìpènyàn máa expand Ọlọ́run ló ní kí n máa lo Blue Rich ṣé mo ń sọ́sọ́ọ̀fò ìsọ́ yẹn ń rùn pa mí ebi dẹ̀ mo so ó dẹ̀ ń rùn pa mí ẹ imagine the two tó kù ni mo fẹ́ lò yẹn o oògùn yìí ṣiṣẹ́ mi lè gbàgbé láyé máa lo dọ́jú máa lo tí máa fi gbẹ tán ni. Ẹ ṣe ẹ̀yin rán mi létí ẹ̀yin ará Amẹ́ríkà ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣẹ̀yìn ẹ̀yin ará Amẹ́ríkà jẹ́ kí n já yín sí tí èèyàn kan bá volunteer ara ẹ̀ owó tí gbogbo yín fẹ́ fi gbé owó tí gbogbo yín ṣẹ̀ṣẹ̀ fẹ́ san for example mo tó wá pé 40 euro lọ ship ṣẹ́rí 40 euro yẹn ó gbé ẹ̀yin mẹ́rin lè dá owó ẹ̀kẹ́ sọ́nù 10 euro a lè ra 30 pieces tẹ́jẹ̀ máa lọ pín láàrin ara yín ó pè tàbá ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀yin ará UK náà téèyàn kan bá volunteer ara ẹ̀ yìí tí gbogbo yín máa fi máa san 30 euro owó shipping èèyàn kan tó bá volunteer ara ẹ̀ mo lè kó gbogbo ẹ̀ papọ̀ sínú box kan because the same eye kan náà lọ gbé 1 kilo to 5 kilo eye kan lọ gbé 1 kilo to 5 kilo gbèsè dẹ̀ ló máa jẹ́ tá bá ṣe ní kilo pieces but tá bá kó gbogbo ẹ̀ papọ̀ tó pọ̀ tí mo ship ẹ̀ lẹ́ẹ̀kan tí ẹnìkan yẹn bá tí n bá rí èèyàn bí èèyàn 3 èèyàn 4 tó fẹ́ rà ní UK ó máa pay yín ẹ̀ ní stress owó shipping ẹni yẹn ló ṣẹ̀ṣẹ̀ máa distribute ẹ̀ fún yín tí bá rí èèyàn kan tó wà tó tí mo mọ̀ pé yes n bá ní kí Amáyégún ṣiṣẹ́ yẹn fún mi bọ̀yà Amáyégún ẹ̀ mọ̀ kó máa ń lọ bí iṣẹ́ nọ́ọ̀sì ni wọ́n so tá bá rí èèyàn kan tó lè volunteer ara ẹ̀ tí bá ti gbé mi báyìí kò bá jẹ́ ẹ̀yin 10 30 euro yẹn náà lè máa fi gbé so tó bá dẹ̀ ti dé kíní pátápátá yìí máa dá £5 tó bá dẹ̀ ti dé UK ẹ wá tún pín ẹ wá post ẹ ní within local how much shipping to Ireland Europe ni ẹ Ireland ṣe bí Europe ni Euro lẹ náà kò yẹ kó wọ́n I can't do that in UK ẹ lè ṣe tabarẹ tó fẹ́ ṣe ni mi ní kẹ́ ṣe tabarẹ tó fẹ́ ṣe
Okay, I live in Ohio. Ìlú wo ló ń jẹ́ bẹ́ẹ̀? Ohio. Ibo ni ẹ ṣe láyé náà nílùú yẹn wà. Ohio. I can do it now. Okay, Yamayegun nìkan ló lè ṣe. So ẹ̀yin ará UK, tẹ́ bá fẹ́ rà, ẹ fọkàn balẹ̀. Máa post gbogbo ẹ̀ sọ́dọ̀ Yamayegun. Ẹ ní láti san 30 euro mọ́. Ẹ̀yin ará UK sì ẹ kóra yín jọ. Ẹ pè mí. Kí n ṣí group fún yín. Tó ẹ pé márùn ní ká sáré ṣe group. Kẹsanwó. Yamayegun tó bá jọ́dọ̀ Yamayegun. Torí mo dá Yamayegun mọ́ wọn lè gbé ògùn yín sá lọ. Èjẹ mi ni Yamayegun, èèyàn mi ni. Torí èèyàn gbọ́dọ̀ gbé kíní ẹ̀ fún ẹni tó bá trust. Bisi Alabi said I volunteer for US. No problem. So ẹ̀yin ará UK, ẹ fọkàn balẹ̀. Yamayegun wọ́n ti accept. Mi bá ra 50 pieces. 50 pieces. Tó bá ti lọ́dọ̀ Yamayegun, wọ́n máa pín káìkiri. Ìfẹ́ máa jẹ́ ìsáwàyò. Ti UK ti sílì nìyẹn. So ẹ ní láti san 30 euro owó shipping mọ́. Kò bá jẹ́ 50 pieces, 30 euro yẹn náà lè máa fi gbé. So Yamayegun máa lọ gbé. So ẹ̀yin ti France, ehoro Alálùbáríkà má pa mí. Kí ló ń jẹ́ ehoro? Ṣé ìlú kan wà tó ń jẹ́ ehoro? Ẹnìkan ní àwọn lífù ní ehoro. What of Belgium? Ó dàbí mo rárá Belgium kan náà ní kíní. Ṣé lẹ́yìn ará Belgium ṣípì tẹ̀yìn ò lè wọ́n? Àjọba ní Europe ni. Ṣé bẹ́ẹ̀ kúlé mi ní Belgium wà? Kúlé mi ní Belgium. Ẹ̀yin ará Belgium ẹ má stress. Ẹ lè wọ bọ́ọ̀sì. Ẹ wọlé sí Germany ẹ má rà. But ẹ bá wọlé sí Germany ẹ send owó má bá yín rà. Ìyẹn ò lè ti Belgium ò lè. Tó bá dọ̀la máa lọ sí post office máa béèrè èlò ní posting but ti Belgium mi ò rò bí ó yẹ kó tó 10 euro ṣá. Mi ò rò bí ó yẹ kó tó 10 euro because you are in Europe. Ẹ̀kọ́ ẹ̀kúlé wa la wà, ẹ̀kúlé lọ́ta wa. Sorry, ẹ̀kúlé lọ́rẹ̀ wa. Ẹ̀yin ará UK tẹ́ bá fẹ́ rà. Ẹ write mi lórí WhatsApp. Máa kó ẹ̀yin mẹ́rààrún abẹ́yìn mẹ́fẹ̀ẹ̀fà papọ̀. Yamayegun máa hard Yamayegun síbẹ̀. So address Yamayegun nìkan ló máa send mi. Èmi máa ship ẹ lọ sọ́dọ̀ Yamayegun. Tí Yamayegun bá ti gbà máa lọ ra box ńlá ti DHL yẹn máa fi bá wọn yín gbé. Tí Yamayegun bá ti gbà, Yamayegun ló ṣe máa distribute ẹ̀fẹ́ yín. So that kò ní sí pé à ń ná 30 euro per person. Ṣó ti yé yín sìn. France èèyàn kan láṣìírí. Òfin òní. Ẹ wò mí lẹ́yìn. Does it stop you from eating? Yes, I will not lie. Kò ń jẹ́ àní tí n bá ti jí láàárọ̀ ikùn mi máa tight. Ṣẹ́rí kíní yẹn ó dàbí ìgbà tó bá ẹ mọ̀ tí wọ́n bá ṣe ìbímọ tó wá so ikùn ẹ̀ tí ikùn ẹ̀ fún tẹ́ bá ń lo kíní ẹ̀ need waist trainer but iṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ni a máa tight yín bí ìgbà tó bá ẹ mọ̀ bí ìgbà tó bá ti shrub or coke. Bí mo ṣe wà ń sìn kí n tó jẹun àárọ̀ ìgbà tí mo ṣe jáde mo ṣe jẹun àárọ̀. It will stop you from eating too much like that. Ebi ò ní pa yín o. Tẹ́ bá dẹ̀ fẹ́ jẹun náà, ikùn yín máa dàgbẹ́ ti yó. Tani Adé mi kí ló wà rẹ̀ fún wọ́ọ̀rì ẹ̀ náà. Ó máa tighten ikùn yín. Ó máa tighten ikùn yín. So ẹ̀yin arúgbó tẹ́ bá fẹ́ ṣe owó, ẹ máa ṣe owó sọ́dọ̀ Yamayegun. Ẹ̀yin tẹ́ bá ní paper, ẹ máa ṣe owó sọ́dọ̀ Yamayegun. Yamayegun máa ṣe fún mi through paper. So a lè mọ ìtẹ́ bá fẹ́ rà. Ẹ contact Yamayegun ẹ̀yin ará UK tẹ́ ní ìdí ẹ̀ má lè lọ bá yín rà lọ́la. Má dẹ̀ bá yín ship ẹ̀ lọ́la. So ẹ̀yin ará America ẹ̀yin ẹ fọkàn balẹ̀ má bá yín béèrè post office. Ẹ̀yin ará Belgium ẹ̀yin náà ẹ calm down tí bá ti lọ post àwọn UK lọ́la má bá yín béèrè post office but tẹ́tẹ́ yín ro máa tà fún yín o. US kọ́ mo má bá yín béèrè ṣẹ́rí ti ẹ̀yin ará US tí bá ti lọ béèrè iye tó máa gbà fún shipping. Torí àwọn yìí sọ pé kẹ́pọ̀ tẹ́ bá pọ̀ ló máa pay yín. Tẹ́ bá pọ̀ for example now tó bá gbé ti UK 1 kilo ní èyí tó bá gbé 1 kilo ló máa gbé 5 kilo. So tẹ́yin ará US tẹ́ bá pọ̀ tẹ́ bá tó bí 5 ẹ̀yin bí 5 tẹ́ bá rà ẹ lè ra èyí tó bá gbé 10 pieces náà ló máa gbé 50 pieces. Ẹ̀yin ará America èyí tó bá gbé 10 pieces ló máa gbé 50 pieces. So tẹ́yin ará America bá tó bí 5 ṣé mọ̀ pé oye shipping owó kan ní gbogbo yín kan máa dá bí $5 lè máa dá. Tó bá ti wá dé ẹ máa volunteer èèyàn kan tó bá ti wá dọ́dọ̀ ẹni yẹn ló máa bá yín post ẹ̀ sí his address tí ò ní pọ̀ jù. So ẹ jẹ́ ká náà lọ́gbọ́n bẹ̀ yẹn so that kò ní owó yẹn ò ní tún pọ̀ jù fún yín because ẹ ra kó pọ̀ ẹ lè máa lò díẹ̀ kẹ́ tó tún pè mí pé ẹ nídìí sí ẹ ti ó máa ti lọ́jọ́ kí n ṣe gbogbo ìgbà. My WhatsApp number ẹ send message sí mi lórí page mi tó wá pé UK lè wà ẹ kàn write Yamayegun but tó wá pé ẹ ṣe UK ẹ send message má ti parí show mi má bá yín lọ rà máa fún yín WhatsApp number mi ẹ jẹ́ ká máa bá show lọ. How do we get Yamayegun? Oh, Yamayegun is on Facebook. Kindly come to Facebook
ara TikTok tó wà lórí Facebook, the ID way to beauty account. Come to Facebook, Ọmọ Ọlọ́run Albarika. Type Ọmọ Ọlọ́run Albarika. You see my page. I'm live there. Count me in the list. Wòlíì Sàpètù, ṣé Amẹ́ríkà lẹ́yìn tí fẹ́ gbà dàbí UK? Ẹ̀yin ará US. Àìsí ní volunteer àti US o, but àti ní volunteer àti UK ìyẹn Abáyégún. But US yẹn ẹ jẹ́ ká rojú dáadáa o, ká má lọ ship ẹ̀ sọ́dọ̀ ẹni tó máa gbé gbogbo ẹ̀ sá lọ. Mi ò tí mọ owó ẹ̀yin ará US dáadáa o. Mi ò mọ owó ẹ̀yin ará US o. Kì í ṣe pé a máa lọ gbé ògùn dé tó ògùn máa dé US. Ẹ máa wá jápa ẹni yẹn máa gbé ògùn sá ló máa blọ́ọ̀kù mi. Ibo mo fẹ́ wá sí. Ẹjọ́ torí Ọlọ́run a gbọ́dọ̀ ṣe investigation. Ìyá Máyégún sì mo mọ̀ Ìyá Máyégún dáadáa, she know me. Mo mọ̀ Ìyá Máyégún know me. Ṣùgbọ́n ẹ̀yin ará US mi ò tí mọ ẹni tá máa gbé fún. Kó má lọ di pé a máa ṣípù búlúríṣì sí. Búlúríṣì àwọn àdọ́dà á kàn pa fóònù ní á blọ́ọ̀kù gbogbo wa. Wọ́n máa sọ pé Zeemama ti rip wa o. Ó ti rip wa. Ojú yóò ní bàjẹ́ o. Ẹ má bójú mi jẹ́ o. Wòlíì Sàpètù mi mẹ́ tó wà bẹ́ẹ̀. Wòlíì I get high cholesterol. Ayọ̀ ni wọ́n sẹ̀dí ẹ̀ lẹ́wọ̀ Princess Faith Anjorin. Mo gbọ́dọ̀ wáyọ̀ kan ní UK tí máa fọkàn tán tọkàn mi máa balẹ̀ pẹ̀lú ẹ̀. I said I will volunteer now. Bísí Àlàbí. Ajẹ́ a máa wojú yín. A máa ṣe background check. Ẹ mọ̀ pé owó orú kì í ṣe pé mi trust yín o. Ẹ má ṣì mí gbọ́ o. Ṣùgbọ́n eléyìí náà ó gbọ́dọ̀ bá integrity lọ. Ó gbọ́dọ̀ bá integrity, ojú yóò ní bàjẹ́. Kó má di pé a máa ro ògùn tán. Ògùn wa wá dé kíní. Ẹ dẹ̀ mọ̀ pé Ọlọ́run má mú wa. Kẹ́ni á lọ gbé ògùn sá lọ. Wá ní Zeemama. Ògùn wa dé orúkọ mi lọ́wọ́ máa pariwo kiri. Tí yóò ní bàjẹ́, ojú ò ní tíì. So ará US yẹn agbọ́dọ̀ wẹ́yàn tó máa volunteer náà. So ẹ jẹ́ á máa gbọ́ màmá lọ. Ẹjọ́ tó lọ́lọ́ ká tó tẹ̀síwájú, mo fẹ́ Elédùmarè bẹ̀ yín. Ẹ gbé mi débẹ̀. Ẹ bá mi follow link tí mo click yẹn, Ebo Media. Ẹ click lórí link yẹn. Ẹ kàn tẹ́ bá ti click ẹ máa gbé yín sí Ebo Media. Ẹ follow kẹ́ máa padà bọ̀ lórí page mi. Ẹjọ́ tó ẹ sáré bá mi share ẹjọ́ ká lè máa play a cassette lọ. Ẹ̀yin tẹ́ bá ti bá mi click Ebo Media. Ẹ click link tí mo pin sórí Ọmọ Ọlọ́run Albarika yẹn. Okay, type Ebo Media, but fún free access, quick access, ẹ kàn click link yẹn. Ó máa gbé yín dé Ebo Media. Kẹ́ join mi padà. Ká máa gbọ́ ya cassette lọ. Àṣírí tán pelégún síra wọn lórí nẹ́ẹ̀tì. Ẹ bá rádaràda yẹn kú o. Ẹ má gbé yẹn sókè. Bẹ́ẹ̀ gbé sókè kò já mọ́ nǹkan kan. Ẹ má dá wọn lóhùn. Ẹni tó wà nídìí ọ̀rọ̀ ẹgbẹ́ ẹ ṣe kọ̀nẹ́ẹ̀tì lọ́ọ̀yà yìí. Lizzie ò gbọdọ̀ san kọ́bọ̀ fún lọ́ọ̀yà yẹn. Ìwọ ló máa san. Sí lọ́ọ̀yà yìí bá fẹ́ pe Lizzie lẹ́jọ́. Yèé mẹ́ṣọ́. Tá bá rẹ́ ẹni tó bá náà fẹ́ fi ipá gbowó lọ́wọ́ yín. Ẹ sanwó ẹ̀mí wọn fún wọn ní rí mi gbà mọ́. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Tí ẹ̀dá bá ní òun fẹ́ gbowó iṣẹ́ tí ò ṣe sí yàn lọ́wọ́, irú owó bẹ́ẹ̀ yẹn, owó tó máa sọ fún tí ò ní ráyè nà kò ní ná láyé. Tí àwọn owó kan wà sọ pé tó bá ti mú ẹ tẹ́wọ́ gbà, tó bá ní àwọn tó ń jáde fún ẹ, wọ́n á sọ fún ẹ pé ẹnìkan bọ̀ wá fún ẹ lówó má gbà sọ́wọ́ ẹ o. Tó bá ti mú ẹ tẹ́wọ́ gbà, ọ̀run ló máa ti náà nínú láyé. Bẹ́ẹ̀ mo sọ, ojú fún ojú, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. Kẹ́dà tó sọ pé òun fẹ́ sọ ẹ̀dá bíi ti ẹ̀dẹ̀ ẹ̀dùn arinlẹ̀, òun fẹ́ jẹ níbi tó òun ò ṣe sí. Ẹgbẹ́ ọ̀run warawara bọ̀lé lọ́wọ́ náà. Ó yá click link yẹn. Juliet Adekola, thank you so much. Thank you, I appreciate you. Bísí Àlàbí, ṣé ti follow Ebo Media. Princess Faith, please kindly click that link. Ẹ jọ̀ọ́ ẹ bá mi follow Ebo Media. Ẹ bá mi complete tax mi.